Àwọn ọkọ̀ àjàgbé agbépo tó jẹ́ ti iléeṣẹ́ Nnpc ti bẹ̀rẹ̀ sí ní gbé epo bentiroolu láti iléeṣẹ́ ìfọpo Dangote. Omilẹ́ngbẹ́ ọkọ̀ àjàgbé lóníranran nìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti balẹ̀ sí iléeṣẹ́ ìfọpo Dangote tó wà ní agbègbè Ìbẹ̀jú Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó. Nínú fọ́nrán kan eléyìí tó gba orí ayélujára kan láti ojú òpó iléeṣẹ́ Dangote lórí ìkànnì X ni wọ́n ti ṣàfihàn àwọn ọkọ̀ agbépo ọ̀hún tó jẹ́ ti iléeṣẹ́ Nnpc. Àkọlé tó wà níbi fọ́nrán ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ ní ìṣí àkọ́kọ́ àwọn ọkọ̀ agbépo tó fẹ́ gbé bentiroolu ní ilé-iṣẹ́ ìfọpo Dangote. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àná ọjọ́ àbámẹ́ta Sátidé ní ilé-iṣẹ́ Nnpc kéde rẹ̀ lójú òpó X rẹ̀ pé àwọn ọkọ̀ agbépo lọ́pọ̀lọpọ̀ yóò máa gbéra ní ìrọ̀lẹ́ láti bẹ̀rẹ̀ sí ní gbé epo bentiroolu láti ilé-iṣẹ́ ìfọpo Dangote. Wàyí o, àwọn ọkọ̀ agbépo ọ̀hún yóò máa pín epo náà fún àwọn alágbàtà tó kù jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀ka ìròyìn lóríṣiríṣi síwájú sí i nípa dídarapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.